Kọ́lá kí ló dé tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú òkùnkùn? Mo ti rò pé má ti sùn mí. Mo fẹ́ kí gìrìgìrì ẹsẹ̀ mi kó jẹ́. Mo rò pé mo ti sùn. Anyways, kí ni a sọ nípa ìrìn alẹ́ nínú ilé? Traffic ni now. Kò sí wàhálà. You know the rules already. Kọ́kọ́ bọ́ṣọ ẹ̀ náà. Bọ́. Mo fẹ́ wo nǹkan. Bọ́. Ṣé o lè bọ́ ni? Bó bá fẹ́ mi dénú ó yẹ kó lè. Bọ́ aṣọ. Bọ́ṣọ. Bọ́. Bọ́ aṣọ ẹ. Kàkà kó múnú mi dùn. Ṣé ló tún gbẹ́mí gbóná? Àsìkò fẹ́ arrest mi tó lọ náà. Ìtàn jẹ́ kó sínú fọ́tò. Bó bá ti dúró. Bó bá ti dúró. Ṣe lérí. Tí obìnrin kan bá mi try nǹkan tí ìyàwó ẹ̀ ń bá ẹ try, á ti bá ẹrù ẹ̀ nílé bàbá ẹ̀ àti màmá ẹ̀. Èmi trust you are ọkùnrin ní náà. Kí ni ìyàwó ẹ ní náà? No, sọ fún mi kí ló ní òun ṣiṣẹ́ náà. You are husband material, gbogbo nǹkan tí ìyàwó ẹ ní pátápátá ló ń ṣe fún. Kí ló dé wọ́n ṣe báyẹn? Owó tí ò yọ lára ẹ̀. Owó yẹn. Àwọn bàbá ọkọ mi rèé o, àlejò tí mo gbà yí àlejò lánàá baby. Kí ló dé? Wọ́n nìkan lẹ̀ mú ni. Kò ra àmàlà fún yín ni. Ọ̀rẹ́, ń gbé o tún ra àmàlà. Dúdú àbí funfun? Olùrọ̀ṣẹ̀wò. Ó mọ̀ ń rò ó. Má ló yà ń gbọ́. Ó máa rò fún yín. Ó dà kò lè mọ yán gún bóyá wa. Ṣẹ́yìn fẹ́ jẹyàn. Mo fẹ́ jẹyàn. Káyì. Àwọn mi ń gún yán. Ọbẹ̀ wà ní fíríjì náà, kí ló dé máa gún fún yín? Ẹ jẹ́ kí mi lọ sí kí n lọ change. Kẹ́fìlà tó. Ọmọ bó ṣe mọ̀ ọ́ rí. Kọ́lí èèyàn kọ́lí tì. Àṣà yìí méjèèjì ò tiẹ̀ ní. Oní kí ló sọ? Àwọn agbọ́n mi ẹsẹ̀ fún ẹ. So ẹ lè yí ohun padà bó ṣe wọlé yẹn. Pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti ṣe dalẹ̀ rú pẹ̀lú ọ̀rọ̀ pé ẹ bí pé kó wọlé dé nísìnyí kẹ́ dìde pẹ̀lú ẹ̀ ní. Kí ló fẹ́ ká sọ? Ṣèyí ṣáà disrespect ìyàwó ẹ lójú ẹ. Ṣé sápọn ní dáadáa yàrá? Wàhálà ẹ pọ̀. Ìyá yín ní kí n máa bọ̀ lókè. Ìyá ẹ. Ìyálà yá ẹ. Orí yàrá kú yàrá ìyá ẹ. Ó dì sáà bẹ́ẹ̀.